wọ́n fi wòtòwòtò tó lágbára ránṣẹ́ sí Alhaji Hamzat Oriyomi lórí ọ̀rọ̀ TAYE kọ́rẹ́nsì. Kódà ọba kan tí wọ́n dárúkọ àwọn náà gba wòtòwòtò. Ẹ wo àwọn ọ̀rọ̀ tán fi ilẹ̀ lágbára o. Kí làwọn nǹkan tó sọ nípa orin wèrè la fi ń wo wèrè tí ó jẹ́ wípé wọ́n ti sọ di nǹkan míì mọ́ TAYE kọ́rẹ́nsì lọ́wọ́. Ẹ wo àwọn ọ̀rọ̀ tí Wálé Adéọba fi ránṣẹ́. Kódà ó fọ̀rọ̀ ránṣẹ́ sí kábíyèsí kan bí ó ti jẹ́ pé kò dárúkọ kábíyèsí ọ̀hún. Wọ́n ní kábíyèsí náà dá sọ̀rọ̀ náà. Kí ni àwọn ìkìlọ̀ tí Wálé Adéọba filẹ̀? Kódà ọ̀rọ̀ kan Tope Nautical náà tó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí TAYE kọ́rẹ́nsì lórí ọ̀rọ̀ orin wèrè la fi ń wo wèrè. Kí ni fáànù TAYE kọ́rẹ́nsì kan fi ránṣẹ́? Ọ̀rọ̀ wo náà fi ránṣẹ́ sí Tope Nautical? Ẹ wo àwọn ọ̀rọ̀ yẹn lágbára o. Ó lágbára. Fọ́nrán yìí kún fọ́fọ́ bí Wálé Adéọba ṣe ń ju tiẹ̀ lẹ̀ náà ni bàbá yìí náà ń ju tiẹ̀ lẹ̀ lórí ọ̀rọ̀ TAYE kọ́rẹ́nsì pé bí TAYE kọ́rẹ́nsì bá jọmọ ẹ̀ tí ẹ rò pé ẹ̀yin náà lọ́mọkùnrin. Àwọn obìnrin kan tó tiẹ̀ tún dá sọ́rọ̀ TAYE kọ́rẹ́nsì tán ní ó yẹ kán ti só mọ́lẹ̀, ó yẹ kán ti ṣe gbá kan, kán ti ṣàwo kan. Gbogbo wọn náà ni bàbá yìí tó jẹ́ fáànù TAYE kọ́rẹ́nsì fọ̀rọ̀ ránṣẹ́ sí. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí ó kún dẹ́dẹ́. Ẹ gbóhùn lẹ́nu Wálé Adéọba àti fáànù TAYE kọ́rẹ́nsì yìí. Ẹ gbóhùn tí wọ́n wí. Wèrè la fi ń wo wèrè wèrè lẹ fi ń wo wèrè wèrè la fi ń wo wèrè. Ọlọ́run mo dẹ̀ mo rí kọ́ Ọlọ́run kan pé lọ́nà wa ni. Ó ga funny entertainment industry is sweet, so sweet. Ẹ̀yin alábùkù àtọkùnrin àtobìnrin tẹ́ wá ń jáde tẹ́ bá ń sọ̀rọ̀ against nǹkan tó ṣẹlẹ̀ yìí tó múnú mi dùn yìí torí ẹ̀ lè kò lè yé yín pọ̀ ní àwa la máa láyé yín pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. Ọlọ́run bá ń gbọ́ tẹ́ bá mọ sí ayọ̀ mi ṣe kún. Kọ́rẹ́nsì ò lè wálẹ̀ sẹ̀ kò lè ṣe kí ni kò lè wálẹ̀ á máa lò òkè sí ni á máa ṣe kí ni á máa lò òkè sí. Màá sọ àwọn kankan fún yín o tẹ́ fi máa mọ̀ pé ìgbẹ́ máa jábọ́ di yín. Wèrè la fi ń wo wèrè is a banger. Wèrè la fi ń wo wèrè connection sì pọ̀ nù ẹ̀ hàn. Ẹ rí fọ́tò Mr. Oriyomi Hamzat tí mo post. Ó ṣe mí láàánú nǹkan tó dẹ̀ káwọ́ mi kò ó pọ̀ ayayayaya ó pọ̀ gan-an ó pọ̀ so mo ní láti dákẹ́ and he's someone that I respect so much. He knows me, I know him, mi ò ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé fíbàn làwa náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí fídíò tí Oriyomi Hamzat ṣe ó ká mi lọ́wọ́ kò dé most of àwọn ọmọ tó jẹ́ àbúrò sí wa works under him tí mo mọ̀ tó mọ̀ mí so kò wá dá kí n máa sọ̀rọ̀ against ọ̀gá wọn kò dáa mi ò ní fẹ́ ṣe kò dáa. Àwọn kan náà wà bẹ́ẹ̀ tá máa ń sọ̀rọ̀ kò dáa. Instead I have his number, I will just call him to tó bá ti dìgbà mí just be calming down. Ká ní nǹkan tó burú ni Alhaji TAYE kọ́rẹ́nsì ṣe bí Alhaji Oriyomi á ṣe gbogbo atúpẹrẹpẹrẹ ọ̀rọ̀ síta lẹ́nu sí ẹnu àwọn ọ̀tá káwọn ọ̀tá máa pè then what for? Kí ni ìtumọ̀ yẹn? Àgbàlagbà máa ń so yìgì ní àgbà ń tú yìgì bí ọba yẹn náà ọba kan báyìí náà tó náà lọ dá sọ́rọ̀ wọn á kàn bú ọba wọn á fojú ọba wọn á fi àwọn tó ń bú Adébóyè tó ń bú tí ó sẹ táwọn ọmọ tó wà lórí social media láyé sẹ tí ó sẹ tó lè bú ọba kan wá kò ní ibi tó wà ó wá ń sọ̀rọ̀ kan wà bias. Irú ọba yẹn tó bá rí opportunity tí Alhaji TAYE kọ́rẹ́nsì rí lẹ́nìí nípasẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn wà á lọ máa rábà bá kíbi tó bá wà as the king. Ẹ máa ní sùúrù. Ọba máa ń so yìgì ni ọba ń tú yìgì ọba ń bàlù jẹ ọba máa ń túlù ṣe ni. I'm very sure ọba tó dá sọ̀rọ̀ yẹn pé I don't want to mention your name but ọba yẹn mọ̀ rẹ̀ àwọn èèyàn náà dẹ̀ mọ̀ bá tí mo bá wí. I'm very sure báwọn olórí láàfin they can never support you fún nǹkan tẹ́ ṣe yẹn. Gbogbo ẹ má bínú ọba láàfin o ẹ má bínú ọmọ ọba lèmi náà ọba original mo forí balẹ̀ forí adé ọbọ̀ I'm just kò sẹ́ tí àwọn ò lè correct wà máa correct ẹ̀ ní táàní rí yín fín ẹjọ́ ọba ẹ máa jókòó síbi tó ń bá tẹ bá fẹ́ wá dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa try láti balance ọ̀rọ̀ ẹ má máa wà bias orí adé àgbẹ̀ gbogbo wa kábíyèsí o ṣẹ́gbọ́sà ẹjọ́ ẹ má jẹ́ kó rí yín fín ẹ̀dẹ̀ back to Alhaji Oriyomi Hamzat nǹkan tẹ́ ṣe yẹn àwọn tó bínú sí yín pọ̀ àwọn tó dẹ̀ pè wá pọ̀ so next time ẹ máa calm down ṣé bẹ́ẹ̀ yàn Alhaji kọ́ lólótù
mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn Alhaji Oriyomi Hamzat nǹkan kan wà ń bẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tó wà ń bẹ̀ ju pé bóyá ẹ̀yìn àti currency àti ẹ̀mọ̀ pé agree dáadáa you understand àdẹ̀mọ́ bí tẹ́ fi sí you understand but ìyẹn wàá mí pé kí ẹ jáde láti máa jeopardize effort oní effort you know ó ká mi lọ́wọ́ kó gbọ̀n mo mọ̀ báyìí máa sọ̀rọ̀ ayé máa pàdé ẹni tí máa fẹ́ tibẹ̀ fún mo fẹ́ tibẹ̀ fún ni irú àwọn Mr Sports yẹn mo mọ̀ ní pé who dey ẹ̀ka bí ogun lélẹ̀ ti wá torí mo mọ̀ pé àwọn olórí alábòsí Ìbàdàn ni kò wá ní da Alhaji Oriyomi Hamzat káwa kọ̀ọ̀kan bí irú èmi wá tún máa rí yín bí olórí alábòsí kò dáa because I know you are not alábòsí I know and I know the way you normally and you used to come out to defend people to you know and bá a ṣe wà kò jẹ́ kí mo bí mo ṣe lè sọ̀rọ̀ ẹjọ́ báyìí lọ. I corrected you last time you Bebeto and Dele Bravo when you were at Cocoa House building mo ti gbàgbé orúkọ FM yẹn time yẹn náà something of you know like this tí mo mọ̀ pé okay Dele Bravo bó ṣe jẹ́ bí Dele Bravo ṣe jẹ́ gbajúgbajà tó ní Ìbàdàn yẹn wọ́ọ̀rọ̀ báyìí kò yẹ kó wá sórí rédíò you know I told you point and clear that day mo wá sí station ni and myself and you only me and you awọnulẹ̀ la awọkọ̀rọ̀ lọ you and I Mr. Oriyomi Hamzat and you said the first thing you said ni pé kí n ní sùúrù ìgbà ni mo ń PR fún Dele Bravo pé ẹ ti ń pe bọ̀bọ̀ ẹ̀ láti jọ ẹ̀ kó wà náà I told you pé ṣé next wa ni pé kó lọ sórí orí afẹ́fẹ́ it is what you can see Dele Bravo anywhere Dele Bravo ń kọrin kiri Ìbàdàn you can pin him even with police anywhere kó jálé o ọ̀rọ̀ obìnrin sóbìnrin ni o it's a civil matter ọ̀rọ̀ obìnrin sọ́kùnrin civil matter ni kì í ṣe ọ̀rọ̀ ọlọ́pàá but please Mr. Hamzat Oriyomi be calming down irú program tí ẹ ṣe yẹn èmi ò nífẹ̀ẹ́ sí Ọlọ́run and you yourself within you know what you are doing kò dáa ibẹ̀ lè ṣẹ́gun ọ̀rọ̀ wà adé ṣe tán ọ̀rọ̀ àtàwọn kọ̀ọ̀kan ṣé wàá dákẹ́ wàá jáde kí wọ́n máa no mi ní fẹ́ ṣe lágbára Ọlọ́run ẹ̀ ní jábọ̀ Agidigbo FM kò ní jábọ̀ Oriyomi Hamzat ẹ̀ máa calm down TAYE currency is your person kò síbi tẹ́ fẹ́ tì sí kò síbi tẹ́ anybody fẹ́ tì sí kò dẹ̀ lé wálẹ̀ kò sí nǹkan tẹ́ anybody lè ṣe kò sí o kò sí ẹgbẹ́ ìdẹ̀ sọ fún yín anybody mo ti kó lọ́rọ̀ Oriyomi Hamzat o anybody mo ń retí ẹ tó wá fẹ́ nírú opportunity tí Alhaji TAYE currency ní ìyẹn tẹ́ fi ń la rẹ̀ àtàwọn obìnrin tó yẹ kó jókòó sílé ọkọ náà kó jókòó ara wọn jẹ́jẹ́ ẹ̀yin jáde mo dígẹ̀ ẹ̀kan lọ́mú rọ̀rọ̀ báyìí bóyá fracas ni tí n bá fún ẹ lésì ò ní jáde mọ́ sórí line bó kéré tí n bá fún ẹ ní èsì ò ní jáde mọ́ ìwọ náà fẹ́ trend ò ní lọ́wọ́ kan fẹ́ kó jókòó sílé kan ṣóṣì kiri lórí line àwọn aṣẹ́wó ló máa ń ṣe bó ṣe ń ṣe kiri lórí line lórí online báwo ni fẹ́ wálẹ̀ nǹkan sáfẹ́ kó wálẹ̀ TAYE currency ò dẹ̀ lè wálẹ̀ ẹ jẹ́ kí n sọ fún iṣẹ́ rẹ́ẹ̀dì bọ́ọ̀dì ní kíbi ní tẹ́ bá péjọ sí tẹ́ bá ti mú ọ̀rọ̀ TAYE currency ní ìsọkúsọ tẹ́ ń sọ láti fà wálẹ̀ àwọn ọmọ yín náà wálẹ̀ o òun á máa lọ sókè bó ṣe máa rí nìyẹn tẹ́ bá ti ń wá ìṣubú ọmọ ọlọ́mọ kò sí bẹ́ẹ̀ báwọn ọmọ yín ṣe lè escape ẹ̀ gbogbo ọmọ yín la wálẹ̀ wọ́n á já wálẹ̀ pátápátá ṣé wá rẹ̀yìn àgbààgbà yẹn tẹ́ bá sọ pé kó wálẹ̀ ẹ̀yin lẹ̀ ní lìsọ lọ síwájú òun á wá máa ní ìlọsíwájú mọ bí tí kìíní ti gbé kéṣá mi ò fẹ́ dárúkọ àwọn tó pè mi ò fẹ́ dárúkọ àwọn tó ń lẹ̀ mọ́ currency sìn kì í ṣe àwọn olórin o láti òkè wá for the presidency anywhere ẹ máa rí pìtìpìtì ẹ máa rí dán lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀rín pa mí ẹ máa yẹnu kiri publicity tẹ́ ń ṣe fún original ni cheap publicity ẹ lọ béèrè ẹ tún post iṣẹ́ nísìn ẹ máa post ẹ̀ dáadáa ẹ máa sọ̀rọ̀ nípa àtọkùnrin àtọkùnrin àtọmọbàdàn ẹ bá dúró tẹ́ bá dúró ọmọ àlè nìyí tẹ́ bá fi lè dúró lórí publicity lórí ọ̀rọ̀ TAYE currency tẹ̀sán ọmọ àlè nìyí ọlọ́ọ̀ bá ń gbọ́ ẹ̀yin a máa fi yín pàṣáyò ni ẹ rò pé ẹ̀bíwò currency ẹ monitor lẹ́ni Tuesday oníṣò ọ̀la oníṣò Wednesday ní ọ̀la àbí Thursday oní play Friday oní play Saturday oní play Sunday oní play ariwo kọ́ currency ti kó lẹ́ni tá ló máa post play bá àgbà níbi tó tòsí lágbára àwọn gbogbo ẹ̀yọ́ ní FUJI kan tẹ́ ń jáde ń ṣe kéèké ní èyí Nautical àbí kí ló tọ́pẹ́ Nautical náà gbogbo ẹ̀ tó ń jáde tán ṣé o lè dúró síwájú ọba o lè dúró síwájú àwọn ẹgbẹ́ kọrin ká má ti sọba ìwọ wéètì ẹgbẹ́ náà pé ẹ̀kẹ́ta ló mẹ́ gan ẹ tí wéètì ẹgbẹ́ náà ti gbé yẹn ó dẹ̀ ti dábẹ̀ fún ẹ pẹ̀lẹ́ ẹ jọ ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ pìtìpìtì ti bà yín kọ́rẹ́ ti dàbí yín rú màá máa lẹ́mọ fún yín tẹ́ bá fi lè stop ọmọ àlè ní ẹ̀yin ìwé ẹ̀kọ́ jẹ́ ẹ̀mọ́ ń pa industry ẹ̀mọ́ ń pa publicity àwọn ló máa sọ fún yín bó ṣe jẹ́ nìyẹn God bless you gbogbo ẹ̀yin àpèsè ẹ̀ fọkànbalẹ̀ kò séwu ẹ ṣe jàre ó dàbọ̀. yóò ní tiwa ọ̀rọ̀ tá a máa sọ tó máa bá rẹ̀ yín nú Ọlọ́run ní fún wa sọ ṣe rí ilé ayé tá a wà yìí ayé òkè ń bá aládánwò ṣe o aládánwò ayé òkè ń bá ṣe wàláì ẹ̀dá dẹ̀ máa ń gbàgbé ṣùgbọ́n lọ́wọ́ ọba ló máa ń rántí torí pé
tó bá wà nínú ìṣòro kan ó wà nínú ìṣòro àwọn tí ìṣòro ti dé bá rí títí wọ́n ti kúrò wọ́n máa rò pé àwọn gbọ́n àwọn làwọn gbọ́n àwọn làwọn mọ̀ ṣe wọn mọ̀ pé báwọn ṣe kúrò nínú ìṣòro yẹn lẹ́lòmíì náà tóun náà ní tiẹ̀ lẹ́ni máa kúrò á tún kun ẹlòmíì àdánwò ni kọ́lọ́ má gba àdọ́tọ́ bá wa ohun tó wá kó ẹ̀yìn yọ Alhaji Oriyomi Hamzat ohun tó kó yín yọ lọ́wọ́ àdánwò tẹ́ ẹ̀ mọ́ ọ mẹsẹ̀ tọ́lọ̀ ń gbé wá yẹ akótáyé náà yọnu ẹ̀ àdánwò tọ́lọ̀ ń gbé bá yẹn torí ìkọ́tẹ́ gbé dání tó ń hun àwọn èèyàn tí gbogbo wọn fẹ́ràn ṣẹ́ yẹn àwọn ọ̀kọ́ pọ̀ lẹ́yìn tó ń wá ṣubú yìí ẹ̀rọ bẹ́ẹ̀ Alhaji Hamzat gbogbo ayé ò lè nífẹ̀ẹ́ yàn ṣé mọ̀ láàárọ̀ ọjọ́ yẹn ẹ kú ò lè yẹ wẹ̀ bóyá ẹ ti kírun tán ẹ ti ṣàdó àbẹ̀yẹ ṣe ẹ̀dẹ̀ ń bọ̀ ẹ fẹ́ wá ta àwọn èèyàn lọ́rẹ kẹ́ gbá yìí ẹ wo tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn Ọlọ́run dán yín wò ni Ọlọ́run dán yín wò ni Ọlọ́run dán yín wò ni bọ̀tẹ́ yín ti gbàgbé ti Táyé ló délẹ̀ yìí ẹ fi ṣe program kẹ́ máa fi yọ àwọn kan náà kẹjọ wà kẹjọ máa sọ Táyé náà máa bọ́ ń bẹ́ẹ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ ìmú ń bẹ lọ́hùn ni Ọlọ́run máa jẹ́ kí mi náà ràdánwò torú máa gbé wá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kò sẹ́ni tó bọ́ ń bẹ̀ torí gbogbo ayé ló jáde ẹ̀yin fúnra yín lọ wò ó bí almost 2-3 hours tí Táyé fi kọrin bẹ̀ ṣé orin tó fi bẹ̀rẹ̀ nìyẹn Alhaji Oriyomi ṣé orin tó fi bẹ̀rẹ̀ nìyẹn ẹ jẹ́ kémi àti ń jọ gbé ṣé orin tó fi bẹ̀rẹ̀ nìyẹn tó bá jẹ́ Alhaji Wasiu Ayinde ló bá kọrin yẹn wàláì kò ní problem torí pé ẹ̀yin fúnra yín mọ̀ ẹ mọ̀ ìlú tẹ wà ẹ mọ̀ ìlú tọ́lọ̀ da ẹ síbí ìlú Ìbàdàn ṣe rí ẹ mọ̀ pé ọ̀tẹ̀ pọ̀ nú ẹ̀ ẹ mọ̀ fún ẹ̀yin fúnra yín mọ̀ pé ọ̀tẹ̀ pọ̀ nú ẹ̀ ọmọ tó súnmọ́ yín ló kọ́kọ́ gbé program yẹn péjẹ ló kọ́kọ́ gbé bàbá aládùn yes ó súnmọ́ yín dáadáa òun ló kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn jọ yẹn níjọ́ tó títà ikọ̀ ní gangan ẹ lọ wò ṣe sí bàbá aládùn ṣé ó láì kíta ikọrẹ́nsì ẹ lọ wò kò láì ta ikọrẹ́nsì ó ní ibi tó lọ tó bá lọ ṣùgbọ́n kò ní mínì ẹ gbádùn àti mo ṣe Ọlọ́run tó gbé ẹ̀ borí ìṣòro yẹn tẹ fi lọ tẹ dé yẹn wà láà gbé tó Táyé náà borí ẹ̀ alukuran torí pé ẹ̀yin kọ́ lẹ ṣẹ̀dá Ọlọ́run ni gbogbo ibẹ̀ ṣe pọ̀ tó lùbàdàn ẹ̀yin kọ́ lẹ dá Ọlọ́run ló dá ẹ̀dẹ̀ ń wá ṣubú ẹ̀ kò dẹ̀ ní ṣubú torí irinṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run dẹ̀ ní gba ẹ̀dá kan láyè láti ba irinṣẹ́ jẹ́ Ọlọ́run aṣọ ẹ̀yin náà di gómìnà ẹ̀mí eléré tó bá wù yín ṣẹ́rí ọlọ́wọ́ tó wà mẹ́yìn bóun kẹ́ ṣọ̀tẹ̀ tó eléyìí tí lóun ló fẹ́ lóun ló máa lò lọ. àwọn obìnrin kan jáde tó yẹ kí wọ́n ronú ara wọn pé mi náà bímọ o mo lọ́kọ ìkan jáde òun rò pé wọ́n tiẹ̀ ti lọ sáré wọ́n ti so aláyìí tá ẹ̀kọ́ rẹ̀ òun rò pọ́n ti so mọ́lẹ̀ ni ohun tó ń gbèrò sára yìí ta ẹ̀kọ́ rẹ̀ sí ẹ o ò ronú sọ́mọ ẹ kó jẹ́ ọmọ alálùbáríkà kọ́ má máa fẹ́ gba fún ọmọ ẹ lóúnjẹ o ò ronú sọ́kọ ẹ kó dirú aláyìí ta ẹ̀kọ́ rẹ̀ kó lówó kí ẹ gbádùn ayé yín ìwọ ń ronú pé kí wọ́n gbèdè kọ́ fẹ́ gba fún lóúnjẹ àbí ẹ̀yin ò mọ̀ yí pé òkúta bá sọmọ pẹ̀lọpẹ̀ sọmọ ni gbogbo ohun tẹ́ ẹ̀ ń rò yẹn orí yín ló lọ torí àdánwò iṣẹ́ ẹ̀ tiẹ̀ ló dé yẹn àdánwò iṣẹ́ ẹ̀ ni ó dẹ̀ ní tọ́lọ́ fẹ́ fàyọ̀ ń bẹ̀ àdánwò tiẹ̀ ni kò ní bá lọ tàbá rán mọ́ sùn àmà ní kó ṣe exam yẹn làdánwò tọmọ bá ti pass Táyé máa pass yẹn á borí ìṣòro ẹ jókòó bẹ̀ àtúndì kan náà tíyẹn náà ti jáde obìnrin ni o tí ó mọ̀ pé òun lọ́kọ òun náà lè bímọ ọkùnrin tó dẹ̀ fẹ́ kọ́ ọmọ òun ṣe oríire òun rò pé bílẹ̀ ṣe mọ́sìn wọn á ti Alhaji Táyé mọ́ kọ́rẹ́nsì wọn á ti lọ fi sí gádágádá ni lójú ẹ̀mí ẹ̀ o mọ̀ pé òkúta bá sọmọ pẹ̀lọpẹ̀ sọmọ ni bóyá ṣẹlẹ̀ tó sọ ẹ bóyá ọkọ ẹ ló máa ṣẹlẹ̀ sí bóyá ọmọ ẹni torí ẹ ó dáa kẹ́dà ṣó ẹ ọ̀rọ̀ ẹnu láti sọ èmi sọ̀rọ̀sọ̀rọ̀ ní mí ìṣòro ló dé bá yẹn tẹ́yìn bá wá ń búlì ẹ̀mí ò gbọ́dọ̀ tẹ̀lé yín
torí ọlọ́run kó jọ gbogbo wa nínú ewu kò sẹ́dá tó borí àdánwò. àwa rẹ̀ yìí obìnrin lóríṣiríṣi inú Ìbàdàn yẹn tó yẹ pé ẹ ti gbàbọ̀dè ẹ wá ṣubú Táyé Currency ẹ ronú pé tó bá ti ẹ̀jọ́ kọ yín ẹ ronú pé tó bá jẹ́ bí yín ẹ ronú pé tó bá jẹ́ ọmọ yín tó rọ́kùnrin ni ọlọ́run ò dẹ̀ kò dáa ju méjì lọ ọkùnrin àti obìnrin ìwọ tó o bá lọ́kùnrin o lè lóbìnrin ìwọ tó o bá dẹ̀ lóbi o lè lọ́kùnrin àbí ẹ ronú bẹ́ẹ̀ ẹ wá ń gbèrò abúsọmọ ọlọ́mọ ọlọ́run ju ẹ̀dá lọ wàláhì Alhaji Taye Currency ò ní ṣubú ẹ ń ṣera yín ni kò ní ṣubú o ṣùgbọ́n wọ Tope Nautical ìwọ continue ṣé o mọ̀ pé gbà tó ṣẹlẹ̀ láàrin Alhaji àti Pasuma ṣé o mọ̀ pé ìwọ yìí o ti kọrin bú Pasuma rí o ti kọrin bá atawewe rí o ti kọrin bú Dr. Kisayo ti parí ìwọ àti múrítọ́dà ẹ ti jọ kó rí ṣùgbọ́n òun wora ẹ bí èèyàn kàǹkà o mọ̀ pé ó kàǹkà wàláhì ó kàǹkà kò sígbà tí mo ṣe fídíò fún ẹ àwọn èèyàn tó ní pè mí lórí ọ̀rọ̀ ẹ pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ẹ́ ló pọ̀ jù o lọ ṣe o lọ gbàdúrà kọ́lọ́ jẹ́ kọ́ mọ̀ ẹ́ o lọ ṣe kó kọ́ ni kó gbàdúrà kọ́lọ́ jẹ́ kọ́ mọ̀ ẹ́ àwọn èèyàn ò mọ̀ ẹ́ o kàn ń ṣagídí ni ìyẹn ni kókó lọ ṣe náà ó wá bínú orí ìwọ Tope Nautical ó ń bínú orí ó ń bínú Taye Currency tó bá jẹ́ pé o ṣáájú ẹ̀ bẹ̀rẹ̀ orin ọlọ́run ló pin ọlọ́run ló tó ti tó fún kò lè gbà lọ́wọ́ ẹ̀ ìwọ ni kò sáré tiẹ̀ kò jáwọ́ bí àbòsí tó ń ṣe ò lè gbé ẹ́ tó bá máa pè é kánífà náà pè é fún wọ́n ti pè é fún dídí ìlú rí ni ìwọ náà gbìyànjú kó o ṣiṣẹ́ débẹ̀ kó rí ẹ lè pé ó sì gọ̀ Tope Nautical ó sì gọ̀ nínú olórin tí mo kọ́ gbórin ẹ̀ tí mo láìkì ni ẹ ṣùgbọ́n ìgbéraga ló ń ba yí ẹ jẹ́ gbéraga ní òjò jù bẹ́ẹ̀ lọ ìwọ ló sọ́jọ́ kìíní àná tẹ́ lórí kan bá ń dọ́rẹ̀ máa ní kọ́ lù ní ìwọ ni mo tún sọ fún ẹ pé èṣù á ṣe ẹ́ńjọ́ kan wàá dọ́rú ẹ̀ wò wàá mọ̀ pé ò léèyàn wàláì wàá mọ̀ pé ò léèyàn ìgbéraga tó níyẹn òun dẹ̀ ló ń tiẹ̀ tó fi wà lójú kan tí wọn ò mọ̀ ẹ́ ní Kòròdú wọn ò mọ̀ ẹ́ ní Kétu gbogbo Mùṣín ló mọ̀ ẹ́ kí ló wá ń gbáká tó ń gbìlẹ̀ pé o tó bá kan àánú ẹ ṣe mí má lọ kọrọ mẹgbẹsẹ ayé ẹ ọ̀rọ̀ Táyé ni kó máa bá lọ kó fi parẹ́ dànù ọ̀dẹ̀ mumu. òun nìyẹn o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o ẹ ti gbọ́ bó ṣe rí náà nìyẹn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ̀yin èèyàn wa gbogbo àwọn tí wọ́n ti fọ̀rọ̀ ránṣẹ́ sí Taye Currency àti gbogbo Gbas Gbos tó ń lọ lórí ọ̀rọ̀ wèrè la fi ń wo wèrè ẹ ṣàgbọ́ gbogbo tí Wálé Adéọba sọ ẹ gbọ́ ohun tí bàbá yẹn náà sọ nípa ọ̀rọ̀ Tope Nautical lórí gbogbo àwọn tó ti ní ṣé iṣu ní ká pé tí ó ti ní ọ̀rọ̀ kan bóyá gbọ́n mi sí omi ò tó pẹ̀lú rí ni gbogbo ẹ̀ náà ni bàbá yẹn ti túlẹ̀ náà fọ́nrán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹ̀yin èèyàn wá kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Taye Currency wèrè la fi ń wo wèrè kí lè ròyìn ẹ̀dá sí ẹ drop comment yẹn remember to like and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí.